Máa dúpẹ́ lọ́wọ́ akíkanjú ọkùnrin ogun. Olùdarí tó mọ béèyàn ṣe pẹ̀tù sáwọ̀. Tí èyí ṣàdarí rándanràndan. Adarí tòótọ́. Ẹni Olódùmarè ránṣẹ́ tí sì ń jíṣẹ́ pẹ̀lú òótọ́ ọnú àti ìfẹ́ pẹ̀lú ìṣọ̀kan. Ta ni mò ń perí, ta ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀? Mò ń sọ̀rọ̀ nípa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Àpátápààrà ọkùnrin ogun. Àtúwọ̀n kámbíẹ́ gbé ń dáná rọ́. Akékaka kọ́lọ́rọ̀ ó gbọ́ bọ́lọ́rọ̀ bá gbọ́ kéde bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe. Májàsọ́lá Àdìsá. Ikú pápápápá Èkìtì pápápá. Ẹni ó sùn nínú ilé títún bára ẹ̀ lẹ́rù. Akíkanjú ọmọ káàárọ̀ oòjíire. Ntí ọba dá họ̀wọ́ sílẹ̀. Olóyè Sunday Ìgbòho Òòṣà bàbá sì fi ọpọlọ àti ọgbọ́n tó lódùmarè fún wọn bàbá sì fi yanjú ẹ̀. Irú bàbá yìí lẹ wá ń bínú. Kàkà kẹ́ ẹ tọrọ lọ́wọ́ Olódùmarè kó fẹ̀yìn náà nírú ọgbọ́n ńlá ká ètò Olódùmarè jogún fọlóyè Sunday Ìgbòho. Ìjà lára ọ̀tán bọ̀rọ̀ ìjà lára lẹ̀ ń jà. Ìránṣẹ́ Ọlọ́run ni èyí tó wù yíyẹ wí. Ọlọ́run tó yẹ wá ló fi rán Májàsọ́lá. Ojú olóró ní èyí èèyàn ni yóò ti tán. Òkú kọ́lé lágbára jùlọ nílẹ̀ Yorùbá. Ìpínlẹ̀ Èkìtì ni họ́wọ́wọ́ ọba ti bẹ̀rẹ̀. Ìdúnkokò mọ́ra ẹni ọba ti ṣẹlẹ̀ nípínlẹ̀ Èkìtì. Ọlọ́run ló ní kólóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ó tètè dá sí. Ṣé June 5 ni rally ni àbí June 12? Ọ̀rọ̀ yìí dá awuyewuye sílẹ̀. Ògójògó lọ. Kékèké nìtàn náà ràwọ̀ lẹ́gbẹ̀ẹ́ òṣùpá. Òṣùpá ń rọ̀, ìràwọ̀ ń rọ̀gbà yíká òṣùpá ni. Ìràwọ̀ ò lè mọ́lẹ̀ tó ṣùpá láíláí. Ìtànná ògo Májàsọ́lá ò ní wọ̀ ọ̀kùn. Ìmọ́lẹ̀ tí ń tàn fún gbogbo ọmọ káàárọ̀ oòjíire pátápátá ni. Ọmọ Adéyẹmọ mo kí ọ mo lù ọ́ lọ́gọ ẹnu. Mo kí ẹni tológun mo kí ẹni tẹlẹ́ṣọ̀ kú ọmọ akínṣe. Bẹ́ẹ̀ lọmọ Yorùbá àtàtà bẹ́ẹ̀ lọmọ kóòtù oòjíire ọmọ Yorùbá tàbí ire bí ṣe é ṣe. Ẹ máa bá ń ṣí àìtò yìí. Ẹjọ́ kárí ilé kó kárí oko. Ọ̀nà wo lolóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ọ̀nà wo ni bàbá gbà tán fi ṣẹ́tù ọ̀rọ̀ ìpínlẹ̀ Èkìtì lénìí? Àwíṣẹ́ ògbóni pátápátá ààrẹ ògbóni pátápátá nípínlẹ̀ Èkìtì wọ́n fárígá. Wọ́n láàní rálì tán fẹ́ ṣe ní June 5 àwọn ò ní jẹ́ wáyé. Wọ́n nítorí pé June 12 gangan ni déètì táwọn ti mú tẹ́lẹ̀. Àmọ́ bá a bá wo kàlẹ́ndà wa dáadáa, June 12 ni ìpínlẹ̀ Ògùn mú. Wọ́n sì fẹ́ kí gbogbo ọmọ Yorùbá pátápátá wà ń bẹ̀. Àmọ́ ta ni ó ṣàlàyé èyí fún gbogbo àwọn ọmọ Èkìtì? Àwọn tó pera wọn láṣíwájú àárí wọn kan dá sí. Májàsọ́lá tí ò dúnkò rárá tí ò dùn kankan Olódùmarè wá lò tí ọ̀rọ̀ náà fi yanjú. Tí ààrẹ ògbóni pátápátá sì fi gbà pé ibi olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà nasẹ̀ sí ó náà nasẹ̀ síbẹ̀. Ogún tán ìjà parí. Wọ́n sì fi ìfẹ́ ohun ayọ̀ wọ́n fi ní wípé rálì náà wáyé ní June 5 láṣẹ lọ́wọ́ Ọlọ́run. Ọmọ ti di aya mu, ọmọ ti dẹbi mu, ọmọ là má ṣe bí, ó dàgbà dògbò. Ọwọ́ ò ní tẹ Májàsọ́lá, wọn ò ní rí Májàsọ́lá mú Ìgbòho ò ní dẹni tí wọ́n ò mú láṣẹ lọ́wọ́ Olódùmarè. Ẹni àṣẹ lóore tó dúpẹ́. Bí Ọlọ́run àkólélẹ́rù lọ ni gbogbo ọmọ òdùà ń dúpẹ́. Ẹ bá ń ṣe
ṣá ètò yìí kẹ́ máa láìkì kẹ́ máa lọ́ọ̀fù ẹ̀. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà bàbá sọ̀rọ̀ lọ́sàn-án yìí lórí ọ̀rọ̀ rálì Èkìtì. Máa play rẹ̀ sí gbogbo etí ọmọ káàárọ̀ oòjíire pátápátá pàápàá jùlọ ẹ̀yin tẹ̀ ń bẹ ní diaspora. Àtẹ̀yin tẹ̀ ń bẹ lórílẹ̀-èdè location 419 tá a wà yìí láti fetí ara yín gbọ́. Ẹ fetí ara yín gbọ́. Ṣé bí wọ́n lè kánú? Lágbára lọ́wọ́ Ọlọ́run. Olóyè Ìgbòho Òòṣà bàbá sọ̀rọ̀. Má dá ọlọ́lá. Bàbá bẹ́ ọ̀tún bàbá bẹ́ òsì. Pẹ́ lọ́wọ́ rẹ̀ yìí. Wípé June 5 àwọn gángan làwọn mú déètì náà. Àwọn sì pé bàbá Èkìtì pẹ̀lú àwọn tọ́rọ̀ tún kàn. Bàbá ni wọ́n gba ẹnu wẹ́. Kì í ṣe ó lè gbà gbé. Ẹ jẹ́ n sáré díẹ̀ gbóhùn olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Alágbára kànjàkànjà takuntakun. Ṣé o, ẹ̀yin màmá mi o, ẹ̀yin màmá mi, ẹ̀yin bàbá mi o, orúkọ mi ni Sunday Adéyẹmọ aka Sunday Ìgbòho. Mo kí kábíyèsí wa lẹ́kìtì, aládó àti gbogbo ọba tí ń bẹ lábẹ́ wọn pátápátá. Mo lè kí ẹ̀yin bọ́dà mi, mo kí ẹ̀yin sísítà mi, mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin màmá mi, mo kí olúwa àgbáyé tó wà lẹ́kìtì. Ìbà yín o, ìbà yín o, ìbà Ọlọ́run. Mo rọ gbogbo ẹ̀yin bọ́dà mi tẹ́ ń bínú lórí ọ̀rọ̀ déètì tí a change sí on the 5. Ohun tó jẹ́ ká change ẹ̀ sí on the 5 ni pé June 12 wà ní on the 12. Ká máa ṣe gbogbo wa pátápátá àtẹ̀yìn náà gbogbo alájọ máa ṣe rálì yẹn ní Abẹ́òkúta. So ìdí nìyí tí mo fi sọ fún bàbá Èkìtì pé kí wọ́n má jẹ́ ká mú on the 12 torí pé June 12 rálì wà ó wọ́n dẹ̀ máa láàrin gan ní Ògùn state wọ́n dẹ̀ fi sí gbogbo Yorùbá pátápátá. So ìdí tí mo fi ní kí wọ́n change ẹ̀ nìyẹn. Ẹ dákun mo fà á lálẹ́ bẹ̀yìn èmi mo change date yẹn sí on the 5 mo bẹ̀yìn ẹ dákun ẹ dáríjì mi Sunday Igboho ni mo sọ̀rọ̀ yẹn ẹ dáríjì mi èmi mo change date yẹn ẹ jọ̀ọ́ má jẹ́ ká bínú síra má jẹ́ ká bára wa jà ẹ jẹ́ ká ṣera lọ́kàn kájọ délẹ̀ lérí ẹ jọ̀ọ́ mo fọlọ́n bẹ mo fà á lálẹ́ bẹ̀yìn ẹ dákun ẹ má bínú ẹ jọ̀ọ́ ká ní fídíò ni mo ṣe ní ẹ̀rẹ̀ pọ́lì dọ̀bálẹ̀ ni mo wà mo bẹ̀yìn ẹ jọ̀ọ́ ẹ dákun èmi mo change date yẹn sí on the 5 torí pé June 12 rally wà ojú ọ̀dẹ̀ ní ti gbogbo wa ilé òní mú wa ọ̀dàlẹ̀ lójú ó tì àwọn tó là ní délẹ̀ lérí lójú ó tì àwọn tó fẹ́ dà ní wa lójú ó tì ẹ dákun ẹ má jẹ́ ká ní wọ́n dàrú ẹ já ṣera lọ́kàn kọ́mọ̀ pé kọ̀ọ̀tàn dì wọn ẹ jọ̀ọ́ àwọn tó làwọn fẹ́ gba Yorùbá nation náà ti ń bára wọn jà yẹn èṣù oníwà ni wa ẹ jọ̀ọ́ èṣù láàlú ó lé oríta èṣù mọ́sẹ̀mí ọmọ ìlú èṣù mọ́sọ̀mọ́ ẹlòmíì gan mọ́sẹ̀ nìkan kánú gbogbo wa ṣe gbogbo wa lọ́rẹ̀ ara wa ni kájọ délẹ̀ lé àjọ délẹ̀ lé lágbá Ọlọ́run ojú òní tí wàá dalẹ̀ lójú ti ẹ ṣé orúkọ mi lẹ́ẹ̀kan sí ní Sunday Igboho ẹ jọ̀ọ́ ẹ ṣé mo dúpẹ́ ẹ má bínú ẹ jọ̀ọ́. Ohun olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà májàsọ́lá ọkùnrin ogun lẹ̀ gbọ́ yẹn ẹ wo bí adarí tòótọ́ ẹ wo bó ṣe pẹ̀tù sáwọ̀ tí ò bá fagbọ́n mi sí omi òtó nípínlẹ̀ Èkìtì ẹ wo bí aṣáájú rere aṣíwájú tòótọ́ ẹni tó lódùmarè dìídì yàn fúnra ẹ̀ ẹ wo bó ṣe pẹ̀tù sí. Ẹ wo bó ṣe pẹ̀tù sí irú aṣíwájú mélòó ló lè ṣe lé àfi ká máa jà sí tí ó yẹ kán jà sí. Àfi ká máa jà sí tí ò yẹ kán jà sí. Ohun olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà lẹ́gbọ́ yẹn. Fẹ́ni tó ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ ètò yìí ẹ tó tún gbọ́ lẹ́ẹ̀kan sí ká lè mọ̀ pé kì í ṣe fíìmù rárá. Ẹ káàsán o kábíyèsí o ẹ̀yin màmá mi o ẹ̀yin màmá mi ẹ̀yin bàbá mi o orúkọ mi ni Sunday Adéyẹmọ aka Sunday Igboho. Mo kí kábíyèsí wa lẹ́kìtì aládó àti gbogbo ọba tí ń bẹ lábẹ́ wọn pátápátá. Mo lè kí ẹ̀yin bọ́dà mi mo kí ẹ̀yin sísítà mi mo kí ẹ̀yin bàbá mi mo kí ẹ̀yin màmá mi mo kí olúwa àgbáyé tó wà lẹ́kìtì. Ìbà yín o, ìbà Ọlọ́run. Mo rọ gbogbo ẹ̀yin bọ́dà mi tẹ́ ń bínú lórí ọ̀rọ̀ déètì tí a change sí on the 5. Ohun tó jẹ́ ká change ẹ̀ sí on the 5 ni pé June 12 wà ní on the 12. Ká máa ṣe gbogbo wa pátápátá àtẹ̀yìn náà gbogbo alájọ máa ṣe rálì yẹn ní Abẹ́òkúta. So ìdí nìyí tí mo fi sọ fún bàbá Èkìtì pé kí wọ́n má jẹ́ ká mú on the 12 torí pé June 12 rálì wà ó wọ́n dẹ̀ máa láàrin gan ní Ògùn state wọ́n dẹ̀ fi sí gbogbo Yorùbá pátápátá. So ìdí tí mo fi ní kí wọ́n change ẹ̀ nìyẹn ẹ dákun mo fà á lálẹ́ bẹ̀yìn èmi mo change date yẹn sí on the 5 mo bẹ̀yìn ẹ dákun ẹ dáríjì mi Sunday Igboho ni mo sọ̀rọ̀ yẹn ẹ dáríjì mi èmi mo change date yẹn ẹ jọ̀ọ́ má jẹ́ ká bínú síra má jẹ́ ká bára wa jà ẹ jẹ́ ká ṣera lọ́kàn kájọ délẹ̀ lérí ẹ jọ̀ọ́ mo fọlọ́n bẹ mo fà á lálẹ́ bẹ̀yìn ẹ dákun ẹ má bínú ẹ jọ̀ọ́ ká ní fídíò ni mo ṣe ní ẹ̀rẹ̀ pọ́lì dọ̀bálẹ̀ ni mo wà mo bẹ̀yìn ẹ jọ̀ọ́ ẹ dákun èmi mo change date yẹn sí on the 5 torí pé June 12 rally wà ní Abẹ́òkúta
ti wọ́ ẹjọ́ mo fọlọ́ ń bẹ̀ ẹ dákun ẹ bá ń dáríjì bàbá Èkìtì ẹ dáríjì ẹ jẹ́ ká dáríjì ra wa kẹ̀kẹ́ náà gbogbo wa ẹ jẹ́ ká bára wa jà ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn kájọ délẹ̀ lérí ojú ọ̀dẹ̀ ní ti gbogbo wa ilé òní mú wa ọ̀dàlẹ̀ lójú ó tì àwọn tó là ní délẹ̀ lérí lójú ó tì àwọn tó fẹ́ dà ní wa lójú ó tì ẹ dákun ọmọ jẹ́ ká ní wọ́n dàrú ẹ já ṣera wa lọ́kàn kọ́mọ̀ pé kọ̀ọ̀tàn dì wọn ẹjọ́ àwọn tó làwọn fẹ́ gba ìbánisẹ̀ ní ó ti ń bára wọn jà yẹn èṣù oníwà ni wa ẹjọ́ èṣù láàlú ó lé oríta èṣù mọ́sẹ̀mí ọmọ ìlú èṣù mọ́sọ̀mọ́ ẹlòmíì gan mọ́sọ̀ nìkan kánú gbogbo wa ṣe gbogbo wa lọ́rẹ̀ ara wa ní kájọ délẹ̀ lè ájọ délẹ̀ lè lágbá ọlọ́run ojú òní tí wàá dalẹ̀ lójú tì ẹ̀sẹ̀ orúkọ mi lẹ́ẹ̀kan sí ní Sunday Igboho ẹjọ́ ẹ̀sẹ̀ mo dúpẹ́ ẹ má bínú ẹjọ́. ṣé ẹ ti rí nǹkan tá à ń sọ ẹ̀yin náà wò yàtọ̀ láàrin aṣíwájú tó yanra ẹ̀ àtẹ̀yí tó Olódùmarè yàn Olódùmarè ló yan Sunday Igboho Olódùmarè ló rán níṣẹ́ kọjá fún nǹkan kan rí láyé Ọlọ́run ní igbe débẹ̀ ẹni bá sì ti fi Ọlọ́run ṣàtẹ̀gùn wàláì mo tún fi Ọlọ́run búra kò lè rí dààmú ẹ̀yin náà bàbá ní pé ká ní fídíò làwọn ṣe ni pé ẹ rí i pé orí ìdọ̀bálẹ̀ làwọn wà tí ẹ ń bẹ gbogbo ọmọ bíbí ìlú Èkìtì pé ká má bínú ká sì dáríje bàbá lẹ́kìtì tí wọ́n ń bínú sí pé bàbá lẹ́kìtì kan ló mú déètì fúnra ẹ̀ olóyè Sunday Igboho bàbá làwọn mú déètì gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá nílé lóko lẹ́yìn odi ẹ̀yin ọmọ Èkìtì pátápátá gbogbo yín pátápátá ẹ̀ ní fojú sunkún ọmọ lágbára lọ́wọ́ Ọlọ́run àní wá kankan nù yín tì àyún lọ àyún bọ̀ báyìí lọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ tẹ̀nà